tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ sì fi ń ríbi náà kò tún ní fọ́ èmi láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá o. Mo ti sọ fún yín pé ọlọ́run ò kì í sí lẹ́yìn alábòsí bẹ́ẹ̀ ni bá a ṣe mọ̀ tẹ́lẹ̀ pé ọlọ́run ò kì í sí lẹ́yìn alábòsí ṣé ẹ mọ̀ pé àná alánà ni ìròyìn fi tẹ̀ wá lọ́wọ́ wípé wọ́n ti gbé àwọn àgbààgbà mẹ́fà lọ sí ọ̀dọ̀ Prime Minister UK lọ́wọ́lọ́wọ́ báyìí Prime Minister UK ti lé àwọn tí Nàìjíríà rán lọ bá wọn o wọ́n ti lé wọn bí ajá ṣe ni wọ́n ní kó lọ pé Ìgbòho wá kó lọ pé ẹni tó submit petition wá àbí ẹ̀yin ṣàkọlẹ̀ submit petition kí wá ló dé tẹ́ ẹ tún gbẹ̀yìn lọ ṣé ẹ mọ̀ pé mo sọ tẹ́lẹ̀ pé àwọn bíi mẹ́fà ni wọ́n rán lọ bàbá bẹ́ńbẹ́ pásítọ̀ bẹ́ńbẹ́ àlùfáà bẹ́ńbẹ́ wọ́n kó wọn jáde tí gbogbo wa dẹ̀ mọ̀ pé àwọn olóṣèlú ló ṣiṣẹ́ yìí tí a mọ̀ wípé ọgbọ́n láti lè jẹ́ kí àwọn UK má lè dá sí Yorùbá nation ni lọ́wọ́lọ́wọ́ báyìí ojú ti tì wọ́n bẹ́ẹ̀ ni ojú ti tì wọ́n pẹ̀lú gbogbo ọ̀nà àti ìṣe láti bà Yorùbá nation jẹ́ ọlọ́run ti gbẹ̀yìn ọlọ́run ti gba ọ̀nà mìíràn yọ sí wọn bẹ́ẹ̀ ni mo ti sọ tẹ́lẹ̀ pé ọlọ́run ò sí lẹ́yìn alábòsí mo ti sọ tẹ́lẹ̀ pé ọlọ́run máa ń dúró ti àwọn ènìyàn rẹ̀ ni o bàbá o ṣé Jésù o ṣé ó tún ti ṣe èyí náà wọ́n lé wọn dànù bí ajá ni wọ́n lé wọn ẹsẹ̀ wọn ò balẹ̀ wọ́n lé wọn tèfètèfè pé ẹ lọ pé Ìgbòho wá ṣe bóun ló submit ẹ̀ ìròyìn fi jẹ́ kó yé wa pé nígbà tí àwọn àgbààgbà ọ̀hún débẹ̀ wọn ò tiẹ̀ fún wọn láàyè pẹ̀lú gbogbo tó ẹnu wọn tí wọ́n dà á lẹ̀ láti lè rí pé bóyá àwọn lè convince Prime Minister èsì tí yẹn fún wọn ojú wípé ẹ máa lọ ó lé wọn bí ajá ó lé wọn ẹsẹ̀ wọn ò balẹ̀ ó ní kó máa lọ kó lọ pé ẹni tó submit petition yìí wá ó ní kó lọ pé ẹni tó kọ petition yìí tó kọ wá kó lọ pé wá bí bẹ́ẹ̀ kọ́ kò sọ̀rọ̀ ó ní bí bẹ́ẹ̀ kọ́ kò sí nǹkan tó fẹ́ sọ tó fẹ́ wọ òun létí bẹ́ẹ̀ ni báwọn ọ̀rọ̀ òyìnbó ṣe rí nìyẹn wọ́n máa ń stand lórí ọ̀rọ̀ wọn ni nítorí àwọn content tó wà nínú petition yìí ó fi hàn wípé àwọn tó mọ nǹkan tó ń ṣe ni wọ́n kọ èyí ló fi jẹ́ kí àwọn prime minister yìí jẹ́ kó yé wọn pé òun ò fẹ́ gbọ́ nǹkan kan ẹ lọ pẹ́ ni tó kọ kínní wá àti òun tọ́jọ́ submit ẹ̀ nítorí tó fi lè mú tó kọ kínní dájúdájú wọ́n mọ nǹkan tó fẹ́ dájúdájú nǹkan tó fẹ́ ẹ̀dùn ọkàn wọn lọ́kọ síbẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ẹ mọ̀ pé ńgbà tí màlá kọrin ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́ kó ṣe bíi tàwọn eléyìí o wọ́n fi là bá ojú wọn jẹ́ nítorí ọ̀tọ̀ ni tó bá lọ gbẹ̀gẹ̀dẹ̀ padà gbiná mọ́ wọn lọ́wọ́ ni torí ọ̀tọ̀ ni tó lérò ọ̀tọ̀ ni tó bá ọlọ́run ò sì fààyè ẹ̀ lẹ̀ fún wọn ojú wọn ti wá bó ojú wọn ti bó báyìí ìtìjú ti dé bá wọn. ìdí tí mo fi sọ pé àwọn òyìnbó fi ọgbọ́n gbé nìyẹn torí tó bá jẹ́ ilẹ̀ Nàìjíríà yìí warawuru láti fi bàjẹ́ tẹ́lómi bá ti gbẹ̀yìn wá báyìí tẹ́ni tó gbẹ̀yìn wá yẹn la fẹ́ gbọ́ wọn ò ní mú ẹni tó ti jọ ní àdéhùn ṣe mọ́ ṣe rí i pé wọ́n dúró lórí àdéhùn wọ́n dúró lórí ọ̀rọ̀ wọn lórí pé àníwọ̀ kọ́ ló kọ́kọ́ wá àwọn tó wá ni mo ní ìdí kò ṣerú ẹ̀yìn ṣé ṣeré ni wọ́n pè ní wọ́n rò bóyá táwọn bá gbẹ̀yìn wípé ó máa yí padà níbo kò ṣe ṣeré o kò ṣe ṣeré rárá gbogbo ọmọ Yorùbá torí ẹ̀ la ṣe sọ wípé ẹ máa bá wa share káàkiri nítorí iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń share yẹ tó kan àwọn international community
ibẹ̀ ni igbe wa fi ń kàn wọ́n lára tó fi mọ̀ pé àwọn aráabí yìí wọ́n nílò òmìnira. Ṣẹ́ríìdí tá a fi sọ pé ẹ máa bá wa ṣí ẹ káàkiri nìyẹn, nítorí ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń ṣí ẹ tó ń kàn wọ́n lára yẹn, ó fi ń jẹ́ kó yé wọn pé àtìfẹ́ bọ́. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá wa ṣí ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yé àwọn èèyàn nílé lóko lọ́nà lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa subscribe, ẹ share, ẹ bá wa comment, nítorí Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni o, God will come to our rescue. Gbogbo ọmọ Yorùbá, God will keep us and send destiny helpers to us in Jesus' name. Bẹ́ẹ̀ ni o. Thank you so much, Yorùbá nation, no going back. God bless Yorùbá nation. Amen. Gbogbo ẹ̀yin àṣebàjẹ́ Yorùbá nation, ara yín lẹ̀ ń ṣe. Yorùbá nation is the answer. Bẹ́ẹ̀ ni Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá tàtà, Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Yorùbá nation ní kíákíá. Bẹ́ẹ̀ ni Yorùbá nation, no going back. Yorùbá nation shall stand. Lágbára àṣẹ Èdùmàrè, lágbára àwọn alálẹ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, nílé lóko lọ́nà lẹ́yìn odi. La fi sọ fún yín pé thank God Almighty for what you have done over Yorùbá nation, tí ò jẹ́ kí apá ọ̀tá, apá àwọn ẹni bíi tí ò jẹ́ kó ká wa. We really appreciate you, Heavenly Father, for the great work you've been doing. Bẹ́ẹ̀ ni up Yorùbá nation, no retreat, no surrender. Thank God for the Prime Minister in UK in support of Yorùbá nation. No going back. God bless you, Professor Banji Akintoye àti Olóyè Sunday Igboho ṣá. Bẹ́ẹ̀ ni also thank you gbogbo ẹ̀yin agitators ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ̀ ń dìde fún òmìnira ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́, no going back. God bless Professor Banji Akintoye. God bless our Chief Sunday Igboho ṣá. God bless all Yorùbá across the world. Yorùbá nation la fẹ́, no going back. La fi sọ fún yín wípé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé o. Up Yorùbá nation, God Almighty will make it for us. Yorùbá nation, no retreat, no surrender. La fi sọ pé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé. Bó pẹ́ bóyá onílé àrèlé. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. My brother, my sister, as far as this country dey concerned, na Yorùbá nation we want. Bẹ́ẹ̀ ni Olóyè Sunday Adéyẹmọ kò gbọ́dọ̀ lọ sí ìpàdé burúkú tí wọ́n ń pè. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ti mọ̀ pé àwọn lọ́balọ́ba wọ́n ti pe ọmọ Adéyẹmọ sí ìpàdé tó ń bọ̀ ní ọjọ́ 7 oṣù kọkànlá yìí, tó dẹ̀ jẹ́ pé a mọ̀ pé kò sí nǹkan gidi ń bẹ̀. La fi sọ pé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé lé. Bó pẹ́ bóyá onílé àrèlé o. Ó dàbọ̀.